jẹ́jẹ́ sí alákàn ò ṣe jíjẹ o ò ṣe jíjẹ lókun o kò má má pariwo. bàbá oko sóòtù ti dé. àwọn tí mo ti rí ti pẹ́. bàbá láti àwọn tí mo ti rí ti pẹ́ mo tún rí gbogbo wọn lè ní ọmọdé kúnlé. gbogbo ajúnà kankos gbogbo imókí ọdún wo ni mo ti rí bàbá lémi olórí ẹbí ajúnà ọdún wo ni mo ti rí ìwé náà o gbogbo wọn ni mo rí ń bí mo tún rí Gaddafi ẹlẹ́lá omi táyétáyé bùrọ̀dà mi bẹ níjókòó ayétòrò mọ́jọ ẹmọ ìgbà òtó náà dalẹ̀ Bánkọ́lé ọmọọṣẹ́ tọrọ tó jẹun Bọ́lájíjọlá lẹ́kìtì ọ̀rẹ́ mi Ajíjọlá mi Èkìtì kété Wàsíìrì lẹ́kìtì ó ṣeun ọjọ́ o lọ́dún Àlàbà Alábẹ́dé tó ṣèyàwó fọmọ ẹni Dísẹ́mbà tó kọjá. bẹ́ẹ̀ náà ni Haji Dr. Sefiu Alao Adékúnlé owó náà ò ní tán àmín ọlá náà ò ní parun àmín iyì náà ò ní tán. àmín. abẹ́rẹ́ ayé mi lóde náà. Fuji rẹ o, Fuji music. Orin Fuji rẹ o, Fuji music. Ó ní gbọ́ngbọ́n nínú, ó sì lóyìn ládùn jájó. Fuji rẹ o, Fuji music. Orin Fuji rẹ o, Fuji music. Ó ní gbọ́ngbọ́n nínú, ó sì lóyìn ládùn jájó.
when you talk of Fuji music àwa la ní la fi ṣe bẹ́bẹ́. tẹ́ bá ń sọ̀rọ̀ nípa Fuji àwa la ní la fi ṣe bẹ́bẹ́. Fuji tó ní percussion tó ní melody gidi. Fuji tó ní percussion nínú tó ní melody gidi. Fuji tó ní percussion o tó sì ní melody gidi. Kílẹ̀ wá nínú Fuji tẹ́ ò ní bá lọ́dọ̀ wa. Kílẹ̀ wá nínú Fuji o tẹ́ ò ní bá lọ́dọ̀ wa. My music and I, èmi àtòrí mi. My music and I, èmi àtòrí mi. Institution méjì ló papọ̀. ló wá dẹyọ kan. Institution méjì ló papọ̀ o ló wá dẹyọ kan. A man as the rock stand as the rock. Èèyàn kan bí àpáta tó dúró bí àpáta. Kúnlé bẹ́yìn yín bá forí sọ wá kíá ló máa fọ́. Ọ̀nì bẹ́yìn yín bá forí sọ wá o kíá ló máa fọ́. Someone my CP àmùtú òòṣà. Commissioner Alamutu, Ọ̀gá police officer, ẹ máa wọlé ẹ máa rọra. Someone asked me, ó ní àjíṣẹ́ fi wàhálà o, bàbá oko, why do you love Fuji so much? I reply, it is the only thing I say. When everything of everyone is gone, ilẹ̀ báyọ̀ fi gọ̀ ọ̀bà rọra. Gbogbo wa péjọ sórí àjùnà wọn. Aṣòro ó sì bí òkú àná. Ìyẹn fáná tí ò bá lówó lọ́wọ́. Lẹ́nìí òwe yẹn ti yí padà.
bàbá ráfíà. My music and I, èmi àtòrin mi. My music and I, èmi àtòrin mi. Institution méjì ló papọ̀. ló wá jẹyọ kan. Someone ask me. Ajíṣẹ́ fi wà láwọ̀. Baba Oko, why do you love Fuji so much? Then I reply, it is the only thing I say. When everything and everyone is gone. Iṣẹ́ gidi tó rí ṣe lára kò kéré rárá o. Orin ló ń jẹ mí. ó dára fowó san ara. Ó ń kọ̀ wá bàjẹ́ láti dárayá fi ṣe fàájì ara. Ó jẹ́ lọ́wọ́ mi kó dá mi mọ̀. Ó jẹ́ lọ́wọ́ mi kó dá mi mọ̀. Dangote. Òjẹ́lẹ̀ wá mi kó dá mi mọ̀. Ọ̀rẹ́ kó tó lè máa bá mi ṣe. Torí pẹ́ni tí ó gbọ́n kò lè bá Ṣẹ́fíù ṣe. Torí pẹ́ni tí ó jà kò lè bá Ṣẹ́fíù ṣe. Tó bá bá mi ṣe tó bá ti gbọ́n kò lè gbọ́n láéláé. Tó bá bá mi ṣe tó bá ti já kò lè já láéláé. Nítorí pé àwọn ènìyàn tí wọ́n dá mi mọ̀. wọn kì í fi mí ṣeré. irú kì í ra rẹ̀ lọ́bẹ̀. mi ò lè ròyìn ara mi. àwọn ènìyàn ni wọ́n ròyìn. irú ẹni tí Ṣẹ́fíù jẹ́ o. wà lórí ìṣàtò ń gbénú ilé. fara ẹlẹ́rù. dààmúdàbò báwọn abínú ẹni. kò jẹ́ lọ wá mi kó dá mi mọ̀. kó tó lè máa bá mi ṣe. lọ́wọ́ mi kó dá mi mọ̀. Kó tó lè máa bá mi ṣe. Nítorí pé àwọn ènìyàn tí wọ́n dá mi mọ̀ wọn kì í fi mí ṣeré. Irú kì í yínra ẹ lọ́bẹ̀. Mi ò lè ròyìn ara mi. Àwọn ènìyàn ni wọ́n ròyìn mi. Irú ẹni tí Ṣẹ́fíù jẹ́ o. Wọ́n lórí ìṣàtò ń gbénú ilé bára ẹlẹ́rù. Orin dààmúdàbò fábínú ẹni. Kò jẹ́ lọ́wọ́ mi kó dá mi mọ̀. Kò tó lè máa bá mi ṣe. torí pẹ́ni tí ó jà. kò lè má Ṣẹ́fíù ṣe. Mo sọ fún wọn kọ́ máa fẹ́ hàn mi ṣeré. Mo wí fún wọn kọ́ máa fẹ́ hàn mi ṣeré. Mo ti sọ fún wọn kọ́ máa fẹ́ hàn mi ṣeré o. Ẹ̀wọ̀n mi ò dá lára o. Ẹ̀wọ̀n orin ni o. a ti sọ fún wọn kọ́ máa fẹ́ wọ̀ mí ṣeré. Mo ti jẹ́ kó yé wọn. kọ́ máa fẹ́ wọ̀ mí ṣeré. ẹ̀wọ̀n èrò dá lára. ẹ̀wọ̀n orin ni. Mo wí fún wọn kọ́ máa fẹ́ hàn mi ṣeré. Mo ti sọ fún wọn kọ́ máa fẹ́ hàn mi ṣeré o. Ẹ̀wọ̀n mi ò dá lára o.
ẹ̀wọ̀n orin ni o. àti sọ fún wọn kọ́ máa fẹ́ wọ̀n ẹ̀ ṣeré àti jẹ́ kó yé wọn kọ́ máa fẹ́ wọ̀n ẹ̀ ṣeré ẹ̀wọ̀n ẹ̀ ò dá lára ẹ̀wọ̀n orí mi. Ṣẹ̀fíù ni mò ń jẹ́ o. bàbá oko lórúkọ ìnagijẹ ìwọlé tó fẹ́ wọ̀n sí èmi lágbára òde. Alálà ò ní mò ń jẹ́. bàbá oko Lórúkọ iná ti jẹ́ ìwọlé èmi náà lágbára orin. Wọ́n ṣẹ̀ṣẹ̀ kan jẹ́ ká sọ̀rọ̀ ọmọ. Wọ́n ṣẹ̀ṣẹ̀ kan jẹ́ ká sọ̀rọ̀ ọmọ. Orí mi ò dàgbà kí má labẹ̀ tó gbóná. Kí bá lóhùn tó dà máa sọ. Èmi ò dàgbà kí má labẹ̀ tó. Kí bá lóhùn tó dà máa sọ. Kádóso àlàó. Àlàó Adé Ṣẹ̀fíù bàbá Ṣẹ̀fíà. Ìlú mi náà làwà yìí o. Àwọn ajúná ló bá mi lálejò níbí. Àwa là fún wọn lọ́mọ gidi. Ọlárẹ̀wájú ọmọ òyìnbó pọ́nmi lòró lé o. Àwọn bọ̀dé tí wá dáná. Abẹ́ ìwẹ́nu lẹ́rẹ̀wẹ́nu ọkọ́. Ó dá káláyà nílé níbi tó dá. Ó tún sì dá kálọ́kọ̀ lọ́dẹ̀dẹ̀ tó dá. Oyèdèpọ̀ ilé ìwọ̀n mi. Mò ń dúpẹ́. Ẹni là ń ṣòkò Alájí Bàtáì. Akànní Adé ọmọ Karim lábẹ́ òkúta. Àti Mrs. Olúfúnkẹ́ Adùkẹ́ aya Karim mom and dad. Baba and mama. Ìyá wa bàbá wa. Ìkan lo 85 ìyẹn ọkọ. Ìyàwó lo 84 years láyé. Ọdún kan náà fi jura wọn lọ ẹgbẹ́ ni wọ́n. Béèyàn bá ṣàkíyèsí babalábíà àrígbókù ọlọ́mọ òun lẹ́ni tó kú. Àrígbókù ọlọ́mọ lẹ́ni tó kú.
ìyá yìí ti kú ti pẹ́ bàbá ló ṣẹ̀ṣẹ̀ kú. láti 1986 òun lolú Fúnkẹ́ ti kú ọmọ kékeré ọlọ́wọ́n bàbá mi ìfọ̀rúnkẹ́ bá mi pa ṣiṣẹ́ rẹ o. òkú tó ti kú ojú ẹ̀yìn ṣàdúrà fọ́mọ ẹ̀. òkú tó ti kú òkú tó ti kú bójú ẹ̀yìn ṣàdúrà fọ́mọ ẹ̀. òkú tó ti kú bójú ẹ̀yìn ṣàdúrà fọ́mọ ẹ̀ o. òkú tó ti kú òkú tó ti kú bójú ẹ̀yìn ṣàdúrà fọ́mọ ẹ̀. màmá kò má jọkun kò má jọkun kò má máa jẹ kò lọ. bàbá kò má jọkun o kò má máa jẹ kò lọ. òkú tó ti kú òkú tó ti kú bójú ẹ̀yìn ṣàdúrà fọ́mọ ẹ̀. bàbá sunkún mi lọ òkú ọlọ́mọ kì máa ń sùn o. bàbá Bọ̀sẹ̀dé Àdìjà lọ òkú ọlọ́mọ kì máa ń sùn o. ìyá àti bàbá wọn sì kọ́ láwọlé o. òkú ọlọ́mọ kì máa ń sùn o. màmá Bàlíkísù o. òkú ọlọ́mọ kì máa ń sùn o. àwọn òbí Rámọ́tà láyé o. òkú ọlọ́mọ kì máa ń sùn o. àwọn òbí Músítàfà ti kú. òkú ọlọ́mọ kì máa ń sùn o. màmá Ọláwálé Àṣìṣì o. òkú ọlọ́mọ kì máa ń sùn o. ògùn tó ti kú òkú tó ti kú bójú ẹ̀yìn. ṣàdúrà fọ́mọ ẹ̀. ó di gbére ó di gbére àsùtọ̀nà lẹ́ẹ̀kún òwe. ó di gbére ó di gbére àsùkọ̀nà lẹ́fún òde. ó di gbére o àsùtọ̀nà lẹ́ẹ̀kún òwe. ó di gbére ó di gbére àsùkọ̀nà lẹ́fún òde. gbogbo èèyàn tá a bá rántí ikú. ó yẹ ká lè mọ̀ ọpọlọ ń bẹ. tá a bá rántí ikú. ó yẹ ká mọ̀ ọpọlọ ń bẹ. ọba tí ó pé méjì ìjọ kan náà bí wa ìjọ kan àfààyèlẹ lọ wọn ní lágbájá ọmọ lágbájá kú ariwo atalẹ òkìkí àtàdúgbò kò sí bóbi ẹni ṣe lè dàgbà tó níjọ tó bá kú omi jẹ abọ́ lójú ẹni torí wọn ṣe bí bàbá kò lè jọ bàbá wọn ṣe bí ìyá kò lè dàbí ìyá ẹni. níjọ́ tí bàbá mi ti kú tí màmá mi rọrùn alákejì ni mo ti mọ̀ ń páyé pé méjì
kò sálábàárò mọ́ ọmọdékúnlé ẹni àbábọ̀rọ̀ lọ ó ní òun ti kú òun dáràn kí wàá ní kọ́ lọ́rọ̀ ó ṣe ògùdá. gbogbo ẹbí Kárìmù ẹkú ìdílé ẹkú ìlédè akọni àtàdùkẹ́ àdùkẹ́ àtàkọni akọni àtàdùkẹ́ ẹkú ìlédè wọn bíná bá pa fèrú bojú. ọ̀gẹ̀dẹ̀ kú fọmọ ẹ̀rọ pọ̀. ó yáyà kọ́ni ló kú ó fọmọ ẹ̀ sílẹ̀ lọ. Àdùkẹ́ ti kú ó fọmọ ẹ̀ sílẹ̀ lọ. Akọni ti kú ó fọmọ ẹ̀ sílẹ̀ lọ. Olúfúnkẹ́ ti kú ó fọmọ ẹ̀ sílẹ̀ lọ. Ajíbàtà yìí ó ti kú ó fọmọ ẹ̀ sílẹ̀ lọ. Ó di gbére ó dàrí náà kó. Ó fọmọ ẹ̀ sílẹ̀ lọ. Àrìnàkó ọdọ́jú àlà ó fọmọ ẹ̀ sílẹ̀ lọ. Bíná bá pọ́n fèrú bojú. Bọ́gẹ̀dẹ̀ bá kú àfọmọ ẹ̀ rọ́pò. Fàtáyì ló rọrùn. Ajífàtáyì ló rọrùn. Fàtáyì ló rọrùn. Gbèrè o orí ẹ mọ́ o. Gbèrè o orí ẹ mọ́ o. Orí ẹ mọ́ o. Ìgbà bàràjò àmàdógún ọdún. Ìgbà bàràjò àmàdọ́gbọ̀n oṣù. Bàbá Àdíjà lọ ṣébì kò dágbà kankan. Ọlọ́run tẹ bàbá wa sálùjọ náà rẹ̀ ṣèkẹ́ṣèkẹ́ fún ní kìyà ọmọ. Báwa tẹ màmá wa sálùjọ náà rẹ̀ o. Ṣèkẹ́ṣèkẹ́ fún ní kìyà ọmọ. Ọlọ́run tẹ bàbá wa sálùjọ náà rẹ̀ o. Ṣèkẹ́ṣèkẹ́ fún ní kìyà ọmọ. Bámi tẹ màmá wa sálùjọ náà rẹ̀ o. Ṣèkẹ́ṣèkẹ́ fún ní kìyà ọmọ. Ọlọ́run tẹ bàbá sálùjọ náà rẹ̀ o. Ṣèkẹ́ṣèkẹ́ fún ní kìyà ọmọ. Ọlọ́run kó tẹ wọn sálùjọ náà rẹ̀ o. Ṣèkẹ́ṣèkẹ́ fún ní kìyà ọmọ. Ọlọ́run tẹ wọn sálùjọ náà rẹ̀ o. Ṣèkẹ́ṣèkẹ́ fún ní kìyà ọmọ. Tẹ bàbá Kàmọ́rù sálùjọ náà rẹ̀. Ṣèkẹ́ṣèkẹ́ fún ní kìyà ọmọ. Ọlọ́run tẹ màmá Láwálé sálùjọ náà rẹ̀ o. Ṣèkẹ́ṣèkẹ́ fún ní kìyà ọmọ. Ọlọ́run tẹ bàbá wa sálùjọ náà rẹ̀ o. Ṣèkẹ́ṣèkẹ́ fún ní kìyà ọmọ. Lárẹ̀wájú àjùnà ní dúpẹ́ lọ́wọ́ bùrọ́dà òun àti gbogbo ẹbí. Ẹ̀yin tẹ́ jòkó ẹ̀yin tẹ́ tòró wá bí. Ìwé ìbọ̀dé wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín. Ìwé ká
adúpẹ́ lọ́wọ́ gbogbo Supreme Club Supreme Elders Forum gbogbo Ìkẹjà Elders Forum Elders Forum Elders Forum Supreme Elders Elders Forum Supreme Elders Forum adúpẹ́ lọ́wọ́ yín. ọlá ò ṣe bìkan Sunday àdúpẹ́ Sùdánà àdúpẹ́ lọ́wọ́ ìyẹn ọlá ò ṣe bìkan àdúpẹ́ lọ́wọ́ Adékanyè Adébánjọ Alhaji Smart Abọ́dúnrin àdúpẹ́ lọ́wọ́ yín bí o ti nínú ẹgbẹ́ àdúpẹ́ lọ́wọ́ Ọ̀túnba Gàdáfì mi treasurer nínú ẹgbẹ́ Ọ̀túnba Bọ̀dé Oyèdépò Òdìwé bí o ti nínú ẹgbẹ́ ọmọbadé Ashraf adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ ọmọya ṣáhù mi ọlásùnkànmí èèyàn mi ni bàbá jẹ̀díjẹ̀dí bàbá ọlọ́pàá ẹ̀yìn adúpẹ́ lọ́wọ́ Lámídì ọmọ Balógun Chief Látìfù Arẹwà Kẹ́hìndé ọlọ́fíníkà mi èjìrè àná mi ní torí Ràṣídàtù mi èjìrè adé adúpẹ́ lọ́wọ́ Adénúgà ní sọ́kò Alájí Ràṣídì ọmọdé oyè adúpẹ́ lọ́wọ́ ọmọọba Yọ̀mí Olúṣẹ́gun ṣọ́ọ̀tàn adúpẹ́ Chief Mato bàtà ìṣókẹ́nu Bàṣọ̀run Ògúnmọ́lá Chief Táyé Ẹlẹ́là Rasaka Jíjọ́lá adúpẹ́ lọ́wọ́ gbogbo wa Supreme Elders ẹ ṣé Supreme Elders ẹ ṣé Supreme Elders o ẹ ṣé Supreme Elders ẹ ṣé Supreme Elders Club ẹ ṣé Supreme Elders èmi làlàwo ikọ́ àpèsè ọ̀dà. àlàwo ikọ́ àpèsè ọ̀dà. èmi mọ̀ kàn ń ebújú àwọn kan ò fi dáadáa. mo mọ̀ kàn ń ebújú àwọn kan ò fi dáadáa. èmi mọ̀ kàn ń gidi kàn ń ní kàn ń jẹ́ o ọbẹ̀ la ó fi ṣe ọ̀rọ̀ gbogbo wa lápapọ̀ ọ̀rọ̀ wa lápapọ̀ o ọ̀rọ̀ wa lápapọ̀ ọgbọ́n òrebi kan Àlàó ọgbọ́n òrebi kan Ọlọ́run lòun ò fẹ́ràn ẹni ajé ní gbèsè ìyẹn ò fódodo òdodo ọ̀rọ̀ fi ní lọ́kàn balẹ̀ Ọlọ́run kò ṣe mí lólówó Ọlọ́run kò jẹ́ kí n lówó má jẹun fojú jò lówó àná Ọlọ́run kò ṣe mí lólówó má fìyà jẹ mí orí mi kó tó di pé mo sanra má fòṣì ta mí orí mi o èèyàn tó bá sanra èyí tó yọkù tí olówó lọ́wọ́ fìtínà ńlá ló jẹ́. ẹni bá ṣọ́ra nínú oòrùn tó bá gọ̀ ọ̀kadà o tó bá ń làágùn wàhálà ńlá ló jẹ́ Ọlọ́run kó fún wa lọ́wọ́. ire akáríjọmọ mi o ire oníkálukú iye tó lọ́wọ́. àwọn tí mo ti rí ti pẹ́ bàbá Latin àwọn tí mo ti rí ti pẹ́ mo tún rí gbogbo wọn lè ní Ọmọdékúnlé gbogbo ajúnà campus gbogbo imókí ọdún wo ni mo ti rí bàbá lémi olórí ẹbí ajúnà ọdún wo ni mo ti rí ìwé náà o gbogbo wọn ni mo rí ń bí mo tún rí Gàdáfì Ẹlẹ́là Omi táyétáyé bùrọ̀dá mi bẹ níjókòó ayétòrò mọ́jọ ẹmọ ìgbà òtó náà dalẹ̀ Bánkọ́lé ọmọọṣẹ́ tọrọ òtó jẹun
múra jíjọlá lẹ́kìtì ọ̀rẹ́ mi ajíjọlá mi èkìtì kété wàsíìrì lẹ́kìtì ó ṣe wọn jọ o lọ́dún àlàbà alábẹ́dé tó ṣèyàwó fọmọ ẹni dísẹ́mbà tó kọjá èèyàn tó débẹ̀ ló lè sọ gbogbo wọn ni wọ́n ná mi lówó ṣùgbọ́n owó tí pàdé mi ná mi ọ̀tọ̀ ní ajíjọlá tó mọ owó ná ọlọ́run bá ń fún lówó tó ná gbówó ò bá tó ná bẹ́ẹ̀ni ọba náà wà jẹ̀bi ajíjọlá ẹ̀jẹ̀ mi ni a ó ti ṣe èyí sí Èkìtì kété a ó ti ṣe èyí sí kí la ó ti ṣe èyí sí o èèyàn mi la júnà wẹ́ lárẹ̀wájú àjúnà tú òró nílé nílùú Kwara àjúnà wẹ́ anú aláwọ̀ ṣẹ́bíwù àjúnà kiri ẹ̀jẹ̀ jẹ́jẹ́ sí àjúnà 4 àwòdì kàndóso àjúnà 6 àjúnà 5 àjúnà 9 àjúnà 20 àbúrò bàdé diwé àjúnà 10 ẹ̀gbọ́n bọ́lá rẹ̀ adé mi ò àjúnà mi. àbúrò bàdé diwé mi ò àbúrò bàdé diwé mi ò ẹ̀gbọ́n mi ń bẹ ní ìrìn àjò oríjà ọbọ̀rẹ̀ bọ̀ wálé bọ̀dé mi ń bẹ ní ìrìn àjò oríjà ọbọ̀rẹ̀ bọ̀ wálé bọ̀dé tí bàrẹ̀ bọ̀ wálé okòwò dọ́là wá sílé bọ̀dé mi ń bẹ lókè òkun o bọ̀dé mi ń bẹ ní Canada oríjà ọbọ̀rẹ̀ bọ̀ wálé bọ̀dé tí kéré ọjà 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 wálé aná wọn lẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ mọ̀kú arógún èmi ni mo ṣe ìyàwó fún níjọ́sí 14 years ọdún kẹrìnlá rẹ̀ a ti sọ wọ́n di tọkọtaya ẹ̀ẹ́dẹ̀ mọ̀kú arógún ayadiwe ọmọ àrólé ọmọ àró oko ọmọ àró ayé ọmọ àró ọ̀run ìwé bọ̀dé ìwé bọ̀dé olórí oko ẹ̀gbọ́n lárẹ̀ wájú ọmọ bàbá ẹlẹ́ran tí ò sí láyé mọ́ onílé ńlá ní GRA ẹlẹ́sẹ̀tì ńlá nílùú Òrò ọ̀nàrẹ́bù ni ẹ máa fi sí bọ̀dé o ọmọ àrò ayé ọmọ àrò ọ̀run. ọmọ àrò ayé àrò ayé o ọmọ àrò ayé o.